Nínú oṣù kẹfà ọdún 2025 náà ni mo ní àǹfààní láti lọ sí ìlú Ẹdẹ. Èyí ló jẹ́ kí n mọ̀ wípé oṣooṣù báyìí ni ìdùnnú máa ń ṣubú layọ̀ fún àwọn arúgbó nílùú Ẹdẹ nítorí pé kí ni Dr. Deji Adeleke eléyìí tí gbogbo wa mọ̀ sí bàbá olórin ni bàbá Davido ni ó máa ń ní pé kí wọ́n gbé oúnjẹ tí ó máa tó àwọn arúgbó yìí jẹ fún odidi oṣù kan àti ẹgbẹ̀rún 10 eléyìí tí a mọ̀ sí 10,000 naira fún àwọn arúgbó kọ̀ọ̀kan. Ọ̀rọ̀ yìí ló mú mi láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ìyẹn interview pẹ̀lú ẹni tí ó jẹ́ adarí fún àwọn èèyàn tí wọ́n pín oúnjẹ yìí. Ẹ wò ó, ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ ká gbọ́ láti ẹnu ẹni tó jẹ́ adarí fún àwọn tí wọ́n pín oúnjẹ àti owó fún àwọn arúgbó nílùú Ẹdẹ. Ṣé tí wọ́n lélẹ̀ ọmọ yín Deji Adeleke àti àlàáfíà fún Ẹdẹ oníkà fún yín ní ẹgbẹ̀rún 10 kẹsì àdúrà fún yín náà ní àti oúnjẹ ẹ̀yin gan náà ẹ̀yin ọ̀wà ní ìfìfẹ́ ẹ̀mí yóò bọ̀ gbogbo ẹni ọba pé bí ẹni tí ó yàn ní ọmọ sọ ìgbòlódá ẹ̀sìn. Jọ́sà ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn tí ó wò wá. Orúkọ mi ni Banji Adesoye, Vice Chairman Springtime Development Foundation Ẹdẹ. Dáàdi, a rí i pé àwọn nǹkan tẹ̀ ń ṣe lénìí torí tí bá ń ka àpò àwọn ráìsì owó gbogbo ibi láti yà lénìí tèmi gan ti tẹ̀lé lẹ́yìn dé a ti máa lọ sí bí 800 bẹ̀ gbogbo ẹ̀kọ́ ni mo recall. Sà, ọ̀rọ̀ ráìsì tí ẹ̀ ń pín àti owó tẹ̀ ń fún àwọn arúgbó yìí báwo ni ó ṣe jẹ́ gangan sà? Bó ṣe jẹ́ ni pé àwọn kan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n pè wọ́n ní àlàáfíà fún Ẹdẹ. Àwa rí wọn náà bí ẹ ṣe ń ṣe yìí làwa ṣe ìgbárùkù mọ́ wọn. So láti wọ́n pín 100 ọgọ́rùn-ún tẹ́lẹ̀ àwa wá sọ di 1,000. So pẹ̀lú ẹ̀ a dẹ̀ tún fún wọn ní 10,000 every month yẹn la máa ń ṣe. Every month sir. Every month. Ìyẹn pọ̀ jẹ́ o. Dáàdi, mo fẹ́ wá béèrè nǹkan kan, àwọn bẹ́ẹ̀ ṣe ń pín yẹn ṣé ó láwọn gúrùpù kan tẹ̀ ń fún ni bóyá Muslim nìkan ni àbí Christian àbí ẹlẹ́sìn àbáláyé? Eléyìí ń ṣọ̀rọ̀ ẹ̀sìn, à ń tọ́jú àwọn arúgbó wa àtàwọn tí ò ní àtàwọn míì tí wọ́n ti filẹ̀ tán ò dá sí, àwọn míì wà táwọn ọmọ ò dá sí. Ebi dẹ̀ ń pa wọn bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ rí àwọn míì bá ṣe ń wọlé lọ bá wọn tó ń sùn sí tó ò lè jẹ tó ò lè ṣe. So ìrànlọ́wọ́ tí Ọlọ́run fún adákọ̀ orí iléeṣẹ́ wa Deji Adeleke pé ká máa fún wọn ní oṣooṣù bá ṣe máa ń ṣe nìyẹn. And kò tí ì yẹ a máa fún wọn ní rice, ẹ̀wà, òróró, gàrí àti owó bá ṣe máa ń ṣe nìyẹn. Sà, yàtọ̀ sí pé bóyá ẹ fún àwọn arúgbó ní oúnjẹ àtàwọn opó, ìjẹ́ ó tún ní nǹkan míì tí Springtime Development Foundation tí wọ́n tún ṣe sà? Láfikún a máa ń ràn yàn lọ́wọ́ fún ìlera. So many people kò sí irú nǹkan tá a fún cancer ni o, fún breast kidney ni o, fún kidney ni o. A dẹ̀ tún máa ń ṣèrànlọ́wọ́ fún àwọn ọmọ tó wà nílé ìwé láti fún ọ ní scholarship. Every year la máa ń ṣe bẹ́ẹ̀. Gbogbo èèyàn tó bá yà ti wá fún ìrànlọ́wọ́ ní ọ̀dọ̀ wa la máa ń sapá láti ṣe ìrànlọ́wọ́ fún ní pẹ̀lú ìfẹ́ àti sọ́pọ́ọ̀tì adarí iléeṣẹ́ wa ọ̀gá wa alákùnrin wa Deji Adeleke. Bẹ́ẹ̀ sà, irú gbogbo nǹkan tẹ̀ ṣe yẹn téèyàn bá fẹ́ gba fọ́ọ̀mù pé òun fẹ́ kí wọ́n ràn òun lọ́wọ́, fọ́ọ̀mù yẹn máa fẹ́ tó 50,000 tó máa gba fọ́ọ̀mù lọ́wọ́ bẹ́ẹ̀. Ó à ń gba kọ́bọ̀ lórí ní fọ́ọ̀mù, ọ̀fẹ́ ni fọ́ọ̀mù wa, ọ̀fẹ́. A dẹ̀ máa ń sọ fún ẹni tó bá yà ti lè wá tó wá lè ṣe ìdánwò wa tó dẹ̀ yege dáadáa, kò sí ìṣáájú. Bó bá ṣe yege sí tá a dẹ̀ mọ̀ pé o wà capable láti lè lọ sí yunifásitì, a máa fún wọn ní 100% scholarship
tí a ní gbowó kankan lọ́wọ́ wọn ní Adeleke University. sà gbogbo àwọn nǹkan tẹ́tí ń ṣe yìí ó ti tó bí ọdún mélòó ṣé kò ṣe pẹ́ ṣe bẹ̀rẹ̀ bí last year. irọ́ eléyìí nìkan ló jẹ́ tá a fi kú ilé tá à ń pín oúnjẹ káàkiri fún àwọn arúgbó wa àtàwọn tí wọ́n ti àbádàn ní ìlú Ẹdẹ la máa ń fún but àwọn yòókù ó ti tó kòṣekòṣe ó ti ju ọdún 11 tá a ti ń ṣe yẹn lọ. èmi gan náà fi yẹn fún lẹ́gì yín torí mo ti mú ẹni tí ó ní kidney problem wá sí foundation yín ní 2014 tó dẹ̀ jẹ́ pé wọ́n gbé lọ sí India so ara nǹkan tèmi náà rí tí mo fi wá wò pé ara nǹkan tẹ́ tún fi kún yìí ó yẹ kí torí kò ń ṣèyàn kan kò ń ṣèyàn méjì ní foundation yín tó jẹ́ pé wọ́n ní kidney problem tèmi gangan ti mú wá tó ti help so bẹ́ẹ̀mi ṣe wá rí kinní yẹn tí mo tó wá rí pé tó ń ṣe tarúgbó wọ́n wò pé iléeṣẹ́ tèmi náà tó jẹ́ àti máa gbóhùnsáfẹ́fẹ́ káàkiri ó yẹ kí n jẹ́ káwọn èèyàn mọ̀ mo mọ̀ pé lórí ọjọ́ yẹn mo mọ̀ pé ẹ ti sọ fún mi pé àìrọ́ o ọkọ̀ ẹ̀kọ́ rọra ń ṣe é kinní bẹ̀t lọ́dọ̀ tèmi èmi gangan gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà rere mo gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ nǹkan tí èmi náà torí ẹni tó bá ṣe sà ó yẹ kó yìn bẹ́ẹ̀ ni. adarí iléeṣẹ́ wa kò ń fàrùwò ẹni tó máa ń ṣoore láì wẹ̀yìn ni ẹni tó máa ń ó wà addicted to pé kó máa ṣoore so kò sí nǹkan tí ò lè fún yàn àgbálẹ̀ wọ́n ní ìlera lọ́rọ̀ nǹkan tó máa ń sọ nìyẹn tó bá ti kúrò ní ìlera oúnjẹ ló tún kù so nǹkan tá a máa ń ṣe àti wá ń wò pé ẹni tó bá ní ìlera tó jẹun tó mu ó yẹ kó wà educated no knowledge is lost so òun náà la ṣe máa ń ṣe torí àwọn tá à ń fún yẹn náà àwọn náà ló máa jẹ́ ìpilẹ̀ṣẹ̀ àwọn náà ló máa bid on gbogbo nǹkan yìí ọlọ́run tún bó ṣe fi orí tó yẹ rẹ́ẹ̀sì Dèjì Adeleke làwọn náà ń gbàdúrà pé ọ̀pọ̀lọpọ̀ tó ń ràn lọ́nà àwọn náà máa dìde wọ́n máa tún ṣe ju òun lọ tó bá ṣe máa ń ṣe ní every year. irú eléyìí sìn oṣooṣù la máa ń ṣe a máa ń yọ wá agboolé káàkiri ni a máa wo ibi tí à ń fúnyàn kò sọ̀rọ̀ mùsùlùmí kò sọ̀rọ̀ kírísítẹ́nì kò sọ̀rọ̀ gbogbo èèyàn tó bá ní ìrànlọ́wọ́ ẹ ti rí pé àwọn arúgbó àti àwọn tá à ń fún àwọn tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó ni. gbogbo scholarship tẹ́ ẹ̀ ń ṣe àti ètò ìlera fáwọn èèyàn ṣé àwọn ọmọ Ẹdẹ nìkan ló wà fún ni sà. ó ti o gbogbo Nàìjíríà ló wà fún bẹ̀rẹ̀ láti ilẹ̀ Ìgbò ilẹ̀ Haúsá Èkó ni o Ìbàdàn ni Èkìtì gbogbo all across ìwọ tó bá yàdí lè wá tó wá ṣe ìdánwò wa. bẹ́ẹ̀ ni sà. a discriminate o a máa fún ọ ni and ti health ẹ̀ sọ. bẹ́ẹ̀ sà. no kò ń sọ̀rọ̀ Yorùbá tàbí Ìgbò tàbí ẹnikẹ́ni ibikíbi tó bá ti wá a máa ń ṣèrànlọ́wọ́ fún un orí ìlera lọ́rọ̀. ẹ ṣé gan ni sà. ẹ ṣé. Yes, sir. Workout
bàbá ọmọ yín Dèjì Adélékè àti àlàáfíà fúlẹ̀ ẹ̀dẹ̀ oníká fún yín 10,000 pẹ̀lú oúnjẹ kẹtù kẹbà ṣàdúrà fún. àmàdúwẹ́ lọ́wọ́ Dèjì Olúwo Olódùmarè yóò dúró tì o Ọlọ́run ràn lọ́wọ́ o yóò dúró tì o wọ́n láṣeyọrí wọ́n ti láṣeyọrí wọ́n kí wọ́n láṣeyọjú náà lókun wọ́n wà pẹ́ ń bẹ̀ àgùngùn lẹ́mẹ̀ ń bẹ̀ o àní sàárẹ̀ yóò dúró tì o ebi ò ní pa àwọn náà àtinúdé wọn àti gbogbo àwa táwọn náà lọ́wọ́ náà Ọlọ́run dúró tì o ẹ̀ ní kàn níra o. kò lè tán lọ́wọ́ wọn o. ẹ ṣé o kò ní tán bẹ́ẹ̀ o Ọlọ́run sàmúlẹ̀ ẹ̀ lẹ́hùn ebi òní pẹ́ lẹ́hùn. ẹgbẹ́ sókè. òní tí wò ní fapá o òní tọrọ jẹ o ẹ̀ dáàmú o Ọlọ́run sàmúlẹ̀ ẹ̀ lẹ́hùn ẹ̀ sóyè o ẹ̀ ní bọ́wọ́ o ẹ̀ ní tọrọ jẹ o ẹ̀ sépọ̀ o ẹ̀ sóyè o ẹ̀ ní fapá o. ọmọ yín Dèjì Adélékè àti àlàáfíà fúlù ẹ̀dẹ̀ lójú ní ká fún yín ní 10,000 sí. lójúmọ́ wa o ṣé bọ́lá ní oṣù oríire yóò ṣe pẹ́ o kò ní sọ àti kò sì ní ṣubú ẹ̀rín kò ní ṣubú ara ẹ bá kí ẹ dákun ẹ ṣe é kú lójúmọ́ o ó fà lóúnjẹ ebi ò ní parí òní pé ìpàrọ̀ rẹ o ebi wà nípa yìí náà tẹ̀sẹ̀ ní aka. Adélékè wọ́n ti ní ká fún yín 10,000 sí àti àlàáfíà fúlù ẹ̀dẹ̀ tó kẹ́ máa ṣàdúrà fún. àdúrà náà mo ṣe fún àdúrà mo ṣe fún ẹ bá ń kí kò ní ṣìṣe o ẹ mọ́ lónìí ṣìṣe kò ní sí ní o. àmà tó fún wa lówó yìí Ọlọ́run jẹ́ wọn máa rí sí o Ọlọ́run ní kẹ́mi wọn kúrò o ebi ò ní pa àwọn ọmọ náà o àwọn náà ò ní ráre o mo títí ọjọ́ ayé wọn gbogbo òdílé wọn pátápátá nǹkan ò ní ṣe wọn o báyìí ti ń ṣàdúrà fún gbogbo wa tá máa ń kí wọn náà nu o Ọlọ́run ní febi pọ́n láyé wọn o Ọlọ́run ó dúró tì wọ́n o láàláwòlà wàlàákùn ata èèlà abilálẹ̀ àṣì. wọ́n ní ká fún yín ní 10,000 yìí Dèjì Adélékè àti àlàáfíà fúlù ẹ̀dẹ̀ ló fún yín. wọ́n sì fún wa ní ẹ̀ní ráàrin rà ẹ̀ní ráàrin sọnù àti gbẹ̀yìn àti mú yẹn bí ń ṣe wá láàánú ni Ọlọ́run ó sì àwọn ọmọ yín náà láàánú Ọlọ́run ó máa ràn yín lọ́wọ́ ìdààmú ayé ìdààmú kò ní bá yín ayé ò ní bá pín jẹ́ lágbára Ọlọ́run ẹ kú ìrànlọ́wọ́ wa o ẹ ṣé o dádì. ọmọ yín Dèjì Adélékè àti àlàáfíà fúlù ẹ̀dẹ̀ tó ní ká fún yín ní 10,000 yìí náà sí ṣètò fi jẹun sí àti àlàáfíà fúlù ẹ̀dẹ̀ ló ní ká kó 10,000 yìí fún 10,000 àti oúnjẹ kẹ máa ṣàdúrà fún. ó ṣe láti pẹ́ pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀rín náà yé o ọ̀pọ̀ ọba àdáàbò ní sáyìn lẹ́sẹ̀ o pẹ̀lú ògo Ọlọ́run. bí kí wọ́n ṣe sọ́fẹ́ ṣe tó. ẹ̀jẹ̀ ń ṣẹ̀jẹ̀ sí i. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run jẹ́ ìjọba wọn yóò tún máa lo òkè sínú ó tuntun wọlé ẹlẹ́ẹ̀kejì lágbára Ọlọ́run ní gbàgbé àwọn náà o ẹsẹ̀ rántí gbogbo àwọn àgbàlagbà ẹ̀ ń fún wa lóúnjẹ tájẹ tájẹ gbọ́ Ọlọ́run máa rántí wọn o Ọlọ́run nábì lọ́dọ̀ Ọlọ́run ọlọ́àlùkọ́ àná sí ọlọ́àláwòlà wàlàkùátà láàbí láyé wà yí ẹsẹ àmín ya Allah àmín o. ọmọ yín Dèjì Adélékè àti àlàáfíà fúlù ẹ̀dẹ̀ àdúrà fún yín ní 10,000 sí. ọwọ́ wọn máa lo òkè o. làlúbàríkà níwọ̀n ọmọ pẹpẹ báyìí yóò làlúbàríkà ẹ̀mí rè ògùn yóò pẹ̀ ń bẹ̀ ẹ̀mí rè ògùn yóò làlúbàríkà Ọlọ́run fà lùbàríkà tó. ojú ní ká fún yín ní 10,000 yìí ọmọ yín Dèjì Adélékè yóò làlúbàríkà ọwọ́ ọ̀tá ò ní gbà. àlàáfíà fúlù ẹ̀dẹ̀ ọwọ́ ọ̀tá ò ní gbà ọwọ́ ọ̀tá ò ní gbà Ọlọ́run. bàbá ọmọ yín Dèjì Adélékè àti àlàáfíà fúlù ẹ̀dẹ̀ lákòóúnjẹ ìwá àti 10,000 10,000 kẹbà aṣọ. pẹ̀lú ògo Ọlọ́run wọn láti ṣe wọ̀nyí kò ní ẹ̀rọ àléyọ lóṣù oṣù rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. ẹ ṣé o. ẹgbẹ́ Ọlọ́run ẹ tún rí wa lọ́rọ̀ oṣù tó ń bọ̀. ẹ lálẹ́
ẹ ní sọ́ọ̀tì ẹ ní ṣiṣẹ́ gbà ó kù ìyàlẹ́ ẹ̀dẹ́ ọ̀rọ̀ yín ẹ̀dá yọ̀ ẹ ní ṣìṣe ẹ ní ṣiṣẹ́ gbà ẹ ní láàyè pẹ̀lú ògbó ẹ̀ ló kù ìyàlẹ́ ẹ̀dẹ́ ọ̀rọ̀ yín ẹ̀dá yọ̀ ó pè fọ́ọ̀mù ọ̀run tí náà. ọmọ yín Dèjì Adélékè oníkà tún fún yín ní 10,000 ẹ̀sìn pẹ̀lú àlàáfíà fúlù ẹ̀jẹ̀ ó kú màmá tó ń ẹ fún wọn. lọ́sùn kalẹ̀ Adélékè Dèjì Adélékè àti àlàáfíà fúlù ẹ̀jẹ̀ làwa fún yín lóúnjẹ yìí. Dèjì ló gbé nǹkan. àwọn tí wọ́n máa ń gbóúnjẹ wá. bàbá mi ọmọ Adébọ́nà ìgbọ́n abúmọdé ó gbò dààmú ò ní bọ́ àmín 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 ó gbò àmín ọ̀nà yẹmí ó gbò àmín fẹ́mi ó gbò àmín ọ̀jẹ̀dùn ó gbò àmín. ó ṣe bàbá mi. ẹgbẹ́ ó tún ní ká fún yín ní 10,000 yìí. ó ní Dèjì ní káwọn fún yín ní 10,000. 10,000 yìí tí ẹ tó fi jẹun sí. ẹ láti pẹ́ o. àmín. ẹ ní ṣiṣẹ́ ń bẹ̀. àmín. ọlọ́run máa sọ yín lọ yóò máa sọ yín bọ̀. àmín ẹ ṣé. ètò nípa ó bọ̀ lórí. àmín. kò ní sàwọn ọmọ yín kò ní sẹ́yìn náà. àmín. ẹ sọ fún wọn kó Dèjì Adélékè. Dèjì Adélékè ló ní ká fún yín lówó yẹn. a ti gbọ́. ọlọ́run ó ròyìn lágbára o. ọmọ yín Dèjì Adélékè. kò ní rẹ̀ kò ní ṣàṣetì gbogbo ń tó bá fẹ́ ṣe yóò máa rí ṣe yóò ṣe é ṣe fún un nǹkan ò ní sẹ̀mí rẹ̀ kò sì ní sẹ̀mí ẹ̀yin náà tí ẹ̀ ràn wá lọ́wọ́ ebi ò ní pa yín ẹ̀ ní ráre jayé owó ò ní wọ́n yín làáfíà ò ní wọ́n yín nǹkan ò ní ṣe kò ní sọmọ yín ọ̀làláhùlà. orí Dèjì ní ká fún yín ní Dèjì Adélékè ó ní ká fún yín àtàláfíà bàbá mi ní 10,000 yìí ẹ tún fi jẹun sí. bẹ́ẹ̀ni ó ṣe lágbára náà ẹ tún rí wa lóṣù tó ń bọ̀. ebi ò ní pa kò ní pẹ̀yìn náà ẹ ní ráre jayé o. ṣé àwọn méjì. wọ́n bí mẹ́rin yá àpò jájá. ṣé kí n sọ̀rọ̀. mẹ́rin ni wọ́n. ọkọ mi ẹ kùnà wà ní ọba ó sóríire o ẹ̀mí kangun ayé o òní dààmú lóun lè dẹ́ẹ̀mí rẹ lọ́gbọ̀dọ̀ lóun lè dẹ́ẹ̀mí rẹ lọ́ka rẹ lọ́wọ́ lọ́la láhólà wàlákù wà tábìlà ìlà sí láwà ẹ ṣé o ẹ láti yọrí ògbó ilẹ̀ ẹ láti yọrí iye lẹ́kọ̀ọ́ àwa jáde ẹ ṣé o àdúrà yín ọgbà o ọkọ ọba àdó ọba kò ní sáyìn lẹ́sẹ̀ o àyè lẹ́ẹ̀mọrin ẹ̀ ní bọ́wọ́ o ẹ ṣé o. àwọn méjì tó kù àwọn méjì tó kù. ẹ ṣe ẹkú ìnáwó wa o ẹ̀yin náà dẹ́fà alámọ̀dún o ọkọ ọba àdó ọba kò ní sáyìn lẹ́sẹ̀ o dáhólà wàlàkù àtà ìlà àbìlà ilẹ̀ àṣìyìn. ọmọ yín Dèjì Adélékè oníkà fún yín tìyín nìyẹn tìyín ẹ̀yin tìyín náà nìyẹn. àyè ní ọmọ rìn kò ní bọ́wọ́ kò ní kangun àwọn ọgbà.